Dídí àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù àṣepé. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàánú wa, aláàbò àti alátìlẹ́yìn wa. Ògo ìyìn àti ọlá ní forúkọ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 16 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé má ṣe pa ọmọ ogun tí ó ti farapa. Má ṣe pa ọmọ ogun tí ó ti farapa. A mú àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí ìkẹfà ẹsẹ̀ kìíní. Gàlátíà orí ìkẹfà ẹsẹ̀ kìíní. Ará, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí ń ṣe ti ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù, kí ìwọ tìkálára rẹ máa kíyèsára, kí o má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Jésù ń lọ sí orí òkè Ólífì, ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀. Gbogbo ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó sì jókòó ń kọ́ wọn. Àwọn akọ̀wé àti àwọn Farisí sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú nínú panṣágà. Nígbà tí wọ́n sì mú un dúró láàrín, wọ́n wí fún un pé, Olùkọ́ni, a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe pàápàá. Ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa? Ṣùgbọ́n ìwọ àti wí. Èyí ni wọ́n wí. Wọ́n dán wò ní kí wọ́n bá lè rí ohun láti fi sùn. Ṣùgbọ́n Jésù ń bẹ̀rẹ̀ sílẹ̀, ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé sí ilẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń bi í léèrè síbẹ̀síbẹ̀, ó gbé ara rẹ̀ sókè, ó sì wí fún wọn pé, ẹni tí ó bá ṣe aláìṣẹ̀ nínú yín, jẹ́ kí ó sọ òkúta lù ú. Ó sì bẹ̀rẹ̀ sílẹ̀, ó ń kọ̀wé ní ilẹ̀. Nígbà tí wọ́n gbọ́ èyí, wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn. A sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrín níbi tí ó ti wà. Jésù sì gbé ara rẹ̀ sókè, ó sì wí fún un pé, obìnrin yìí, àwọn dà? Kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi o. Ó wí pé, kò sí ẹnìkan, Olúwa. Jésù sì wí fún un pé, bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi. Máa lọ láti ìgbà yìí lọ, má dẹ́ṣẹ̀ mọ́ o. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ó burú jù pé àwọn ènìyàn kan máa ń dájọ́ àwọn ènìyàn tí ó ṣe àṣìṣe kí ara àwọn tìkálára wọn bá lè fúyẹ́. Àfojúsùn wọn ni láti ru ara wọn sókè ju bí wọ́n bá ṣe gba àwọn ènìyàn tí ó ti ń ṣe àṣìṣe níyànjú, tàbí kí wọ́n mú wọn wá sọ́dọ̀ Kristi. Àwọn ènìyàn tó gbìyànjú láti sọ obìnrin onípanṣágà náà ní òkúta nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá náà rí báyìí. Wọn kò retí wípé Jésù yóò tan iná ìwádìí òdodo sí wọn. Ó yẹ̀yẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu láti fi obìnrin náà ṣe yẹ̀yẹ́. Nígbà tí a bá bá ẹnìkan wí láti fi ṣàfihàn bí àwa ṣe jẹ́ olódodo sí, a fi wọ́n ṣẹ̀sín nìyẹn. A sì tún fi kún ẹrù ẹ̀bi tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀. A sì tún mú kí ó nira fún wọn láti wá sọ́dọ̀ Kristi. Ọlọ́run máa ń lòdì sí àwọn ènìyàn tó máa ń dá àwọn yòókù lẹ́bi láti fi hàn pé àwọn jẹ́ olódodo. Nígbà tí Jésù bá rí ọmọ ogun tó ṣubú, ó fẹ́ ran ẹni náà lọ́wọ́ láti dìde. Tí ó bá rí pé àwọn ọmọ ogun tó kù, ó sọ ọ́ lókúta lu ẹni náà láti pa á pátápátá. Yóò yí padà sí àwọn ọmọ ogun náà láti gbèjà èyí tó farapa. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ Kristẹni máa ń lo òye mo ga jù láti fa àwọn arákùnrin àti arábìnrin wọn lé èṣù lọ́wọ́. Fún àpẹẹrẹ, ta ni ó yẹ kí ọmọ ọ̀dọ́mọbìnrin Kristẹni nígbà tí ó bá lóyún láì ṣe ìgbéyàwó? Àwọn onígbàgbọ́ bíi tirẹ̀ ló yẹ kó lọ bá ní, àbí àwọn aláìgbàgbọ́? Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ará ìjọ rẹ̀ lè pè é ní aṣẹ́wó
kí wọ́n sì jẹ́ kí ó rí ara rẹ̀ bí ẹni tí wọn kò fẹ́ ní sàkání wọn. Nígbà tí àwọn aláìgbàgbọ́ lè fi ìtọ́jú àti òye hàn fún un. Nígbà tí àwọn ọmọ ogun bá farapa, wọ́n nílò àwọn ènìyàn tí yóò bá wọn di ọgbẹ́ wọn kí wọ́n tún lè padà dìde. Tí àwọn ẹni tí wọ́n bá rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ wọn bá wá láti ìpàgọ́ ti ọ̀tá, wọ́n lè má padà sí ìpàgọ́ tí wọ́n mọ́ o láíláí. Ìdí nìyí tí ọ̀pọ̀ àwọn apẹ̀yìndà ṣe ń jinlẹ̀ sí nínú ẹ̀ṣẹ̀. Wọ́n rò pé àwọn kò rí ìdáríjì àti ìtẹ́wọ́gbà nínú ìjọ mọ́ ni o. Nítorí náà wọ́n padà sẹ́yìn pátápátá. Ẹ̀mí mímọ́ sì ń fa àwọn wá sọ́nà ìjọ, ṣùgbọ́n wọ́n lọ́ra láti padà látàrí ìbẹ̀rù ìdálẹ́bi láti ọ̀dọ̀ àwọn ènìyàn tó fi ìfẹ́ hàn sí wọn jù lọ. Olùfẹ́, tí onígbàgbọ́ bíi tirẹ̀ bá ṣubú, má ṣe dá ẹni náà lẹ́bi o. Má sọ irú ẹni bẹ́ẹ̀ ní òkúta mọ́ o. Bẹ́ẹ̀ má sì ṣe àbòsí ẹni bẹ́ẹ̀. Wá àwọn Kìrìsìtẹ́nì mìíràn kún ara rẹ láti gbàdúrà àti láti máa wádìí ẹni náà títí yóò fi padà sọ́dọ̀ Ọlọ́run. Èyí ni ẹ̀rí nípa Jóòbù nínú ìwé Jóòbù orí 4 ẹsẹ̀ 3 dé 5. Kíyèsí, ìwọ sá gbọ́ ọ̀pọ̀ ènìyàn, ìwọ sá ti mú ọwọ́ àìlera lé. Ọ̀rọ̀ rẹ ti gbé àwọn tí ó ń ṣubú lọ dúró, ìwọ sì ti mú ẹkún àwọn tí ó ń wárìrì lára. Kókó ìṣe: fi ìfẹ́ hàn sí èyíkéyìí onígbàgbọ́ tí o mọ̀ pé ó nílò ọ̀rọ̀ ìwúrí nípa pípè tàbí fífi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí i láti sọ pé ìwọ yóò wà níbẹ̀ fún un ní ìgbà gbogbo. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti gbé àwọn onígbàgbọ́ tó ti ṣubú, láti gbé wọn dìde àti láti mú wọn padà wá ságbo. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti gbé wọn dìde kí n má tún sọ wọ́n lókùúta, ṣùgbọ́n kí n pọ́nmọ wọn padà wá ságbo. Olúwa yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ́dẹ̀ máa share pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.